ṣe ọjọ́ kẹta ṣùgbọ́n kó tó di ìgbà yìí gbogbo àwọn olùmọ̀lẹ́ wa pátápátá láti kọ́kọ́ bọ̀ láti fún lóúnjẹ nínú ìyẹ̀wò wọn kó tó di pé àwa gbé òwe lè síta. tó síwájú sí ọ̀rọ̀ ìṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá kí ni àríwòye tí. Ìṣẹ̀ṣe ní ilẹ̀ Yorùbá ó ń dára sí ni ṣe rí àwọn mistake kan wà tí àwọn bàbá ńlá wa ti ṣe darí tó fi jẹ́ pé wọ́n fi àyè gba oríṣiríṣi rẹ́dẹ̀rẹ́dẹ́ ṣùgbọ́n dàbí wípé àwọn Gen Z generation tó wà nísìnyí tí wọ́n wọnú ìṣẹ̀ṣe wọ́n ti lọ dún àwọn nǹkan kan oríṣiríṣi ẹ̀sìn wò wọ́n wá ti rí adúpẹ́ fún Elédùmarè àti irúnmọlẹ̀ tí ó ń pe àwọn ọmọ ìpadà wálé ojú tún ti ń là sí then ìṣẹ̀ṣe tí wà mọ́ modernized kò sí ìṣẹ̀ṣe onídọ̀tí mọ́ kò sí tí bá máa ní ṣe nítorí pé eléyìí ó ń jẹ́ kí àbùkù máa tara wa ṣùgbọ́n kò yí ọ̀pọ̀lọpọ̀ yẹn wípé àwọn kìnìún yẹn they are just icons inú ni òrìṣà ń gbé tá a bá pè wọ́n inú afẹ́fẹ́ náà ti ń ṣiṣẹ́ they are in us ibẹ̀ ni wọ́n ti ara wa ni wọ́n wà tí wọ́n ti ń ṣiṣẹ́ so ìṣẹ̀ṣe ti ń get better nísìn gbogbo àwọn mistakes tí àwọn baba ńlá wa ṣàtìrí àwọn ọmọ irúnmọlẹ̀ tó ń díje láti correct so many of them irú àpẹẹrẹ bíi kan ní òrìṣà fèèyàn rúbọ wọn fèèyàn rúbọ fóríṣà kí ẹ bá bí wọn léèrè pé kán méèyàn tí wọn fi rúbọ wárí wọn ní rí mú wá nítorí ọ̀rọ̀ yìí láti tàbùkù àti pa ìṣẹ̀ṣe jẹ́ ṣùgbọ́n èmi mọ̀ dájúdájú láti tí mo ti ń ṣe ìṣẹ̀ṣe yìí kò sí òrìṣà tó lè béèrè èèyàn lọ́wọ́ yìí never. nílẹ̀ Yorùbá lẹ́nu fíìmù Yorùbá lọ́lọ́ tí lójú tí ìwọlẹ̀ kà wọ́n sí. fíìmù Yorùbá ti fíìmù Yorùbá ti bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ eléyìí ló máa ń mú ọ̀pọ̀lọpọ̀ ní ìròyìn pé májíìkì ni ìṣẹ̀ṣe nígbà tí wọ́n máa kọ́lé pé àwọn nǹkan kan wá ní wọ́n dìsàbíàdé tí kò dẹ̀ rí bẹ́ẹ̀ tó jẹ́ wípé ìṣẹ̀ṣe ṣe rí ìṣẹ̀ṣe has to do with spirituality bó ṣe kọ́ ní ọ̀lẹ́ ẹ̀sìn tí èèyàn ò bá ní spiritualist ẹ̀ẹ́dẹ́tì ní ara tí èèyàn bá wà awakened kò lè yéèyàn ẹnìkan bèrè question kan ẹ má bínú pé mo yà síbẹ̀ ó ní wọ́n gbé irin sílẹ̀ wọ́n bọ́ ṣùgbọ́n kò lè yé ẹni yẹn tá bá pẹ̀lú pé irin yìí òun ṣòun là ń bọ̀ icon ni a kàn fi ṣe logo pé ẹni tó ń kọ́ gbé